wọ́n ti fẹ́ pa mí o, wọ́n ti fẹ́ gbẹ̀mí mi, wọ́n ti ń fikú wá mi kiri. Ta ló sọ bẹ́ẹ̀? Lee Smart. Lee Smart òun ló pariwo síta, òun ló ké gbàjarè síta. Ó ní wọ́n ti fẹ́ gbẹ̀mí òun. Ǹjẹ́ ta ló fẹ́ gbẹ̀mí ẹ̀? Ó ní Snowlisky àti Naira Marley, àwọn ni wọ́n fẹ́ gbẹ̀mí òun. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin gbogbo wọn? Fídíò yẹn fi hàn wá wípé níbi tí Lee Smart tó ti ń ṣe rẹ́kọ̀dù, the way bí mo ṣe rí, ó ń ṣe rẹ́kọ̀dù. Ó wá ní mọ́tò Snowlisky, ó kàn blọ́ọ̀kì òun mọ́lẹ̀ ni. Kóhun tó wí, kóhun tó fọ̀, àwọn pípọ̀ yìí ti jáde. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ọ̀fándò òun. Ibi tóun gbé ti ń sá lọ, wọ́n tẹ̀lé òun. So ibi tóun ti ṣubú, wọ́n kàn fa òun wọ inú igbó lọ ní àtibẹ̀ ni. Ó dàbẹ̀ pé bẹ́ẹ̀ ẹgbẹ́ igbó ni. Ó ní wọ́n kàn fa òun wọnú igbó. Tó ti bẹ̀rẹ̀ sí ní na òun nìyẹn. Ó ní wọ́n na òun. Ó ní wọ́n já òun sí hòhò. Ó ní kọ́nu wọn tiẹ̀ sọ pé kó jẹ́ kí àwọn kan ẹsẹ̀ so pé kò ní lè sá lọ. Ó níbi tó gbé ti ń wá igi àbí òkúta tí wọ́n fẹ́ fi kán ẹsẹ̀ òun. Ó ní God so good. Orí ìyá òun àti ẹlẹ́dàá bàbá òun ó wà lẹ́yìn òun ló jẹ́ kí òun ráyè escape. Ó níbi tóun ti escape nínú igbó yẹn tóun tún máa jáde síta. Ó ní mọ́tò òun ó ló sì ń tẹ̀lé òun díẹ̀díẹ̀. Ó ló kàn jìnnà sóhun ni pé because bóyá ẹni tó drive ọkọ̀ yẹn náà ẹ̀rù ń bà pé kó má lọ ṣòun náà léṣe. Ó ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nísìnyẹn, ó ní gbogbo ẹ̀ ní kámẹ́rà gbé, ó ní gbogbo ẹ̀ ní wọ́n fídíò. Ó ní torí pé kí ni àwọn ń ṣe fídíò lọ́wọ́ ni. Ó ní Ọlọ́run ló ní kí fóònù òun kó má wà lọ́wọ́ òun, ó wà lọ́wọ́ ẹni tó ń rẹ́kọ̀dù. Ó ní gbogbo ẹ̀ ni wọ́n sá rẹ́kọ̀dù ṣá. Ó ní bóun ṣe jáde láti inú igbó yẹn sí títì, ó níbẹ̀ lòun rí aláàánú ara Samaria kan tó dúró tóun sọ pé help help help. Níbi tó ń gbé ti ń pariwo help, ó sá dúró. Ó lóun wá ń sọ fún ẹni yẹn wípé mọ́tò òun ló wà lọ́kàn yẹn pé kò jìnnà pé kó lè gbé òun débi tí mọ́tò yẹn wà, pé wọ́n ti gba ṣòkòtò nídìí òun, pé wọ́n ti tiẹ̀ bọ́ksà òun. Ó dàbí pé bóyá ṣẹ́ẹ̀tì nìkan ló wà ní ara ẹ̀, gbogbo ojú ẹ̀ báyìí ó ti sún ẹ lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló wà láàrin wọn? Ẹ má gbàgbé the same thing tí wọ́n ṣe fún Mohbad, òun náà leléyìí tí Mohbad fi sọ pé òun ò bá wọn ṣe mọ́. Nígbà tí Mohbad sọ pé òun ò bá wọn ṣe mọ́, bí wọ́n ṣe lọ, mi ò fẹ́ sọ English yẹn, bí wọ́n ṣe lọ dènà de Mohbad náà leléyìí tí wọ́n na Mohbad nígbà yẹn náà. Lee Smart ó ń sọ nínú fídíò pé àpá tó wà lára Mohbad kékeré ni o, pé èyí tó fún òun pé no be small. Ó dàbẹ̀ ni pé wọ́n nígbà tí Mohbad tó ti jáde láyé ní bọ̀bọ̀ Lee Smart yìí náà lòun náà ti kú ní Marlia's house. Ok, kí ló wá fà tí wọ́n fi ikú léwá bọ̀bọ̀ ìkiri? Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jẹ́ kájọ ti bí ìṣáná kí èso ogun. Àwọn àgbà pọ̀ wọ́n ní ikú tó bá pa ẹlẹ́dìyẹ kò gbọ́dọ̀ tún wá pa eléwúrẹ́. Kó má jẹ́ yí pé irú ikú tó pa Mohbad òun náà fẹ́ fi pa Lee Smart yìí náà, ọmọ kékeré rẹ̀. Kó má jẹ́ pé nǹkan tó fẹ́ fi pa òun náà nìyẹn, àbí ó fẹ́ tú àṣírí àwọn tó wà nídìí ikú Mohbad ni, àbí ọ̀rọ̀ owó ló dà wọ́n pọ̀ ni, àbí ọ̀rọ̀ ọjà ló dà wọ́n pọ̀ ni. Kí ló lè fa ìdí nǹkan tó ṣe fẹ́ fi ẹ̀mí ẹ̀ ṣòfò? Ẹ̀yin lólùfẹ́ mi, wọ́n ló jọ gàtè kò jọ gàtè, ó mà ti fẹsẹ̀ méjèèjì tìrò báyìí. Irú incident kan náà tó ṣẹlẹ̀ sí Mohbad, òun náà ló má tó fẹ́ ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yìí náà. Lee Smart ti ké gbàjarè síta o. Ó ní tóun bá ti sọnù àbí tán bá ti gbọ́ ikú òun, wọ́n ní kán wá sí ọ̀dọ̀ Snowlisky and Naira Marley, àwọn ni wọ́n fẹ́ gbẹ̀mí òun báyìí o. Now ẹ̀yin ọlọ́pàá, ẹ jọ̀ọ́, ẹ má tún wo eléyìí níran o, ẹ má tún fojú tẹ́ńbẹ́lú eléyìí o, because bí Mohbad ṣe ké gbàjarè síta nígbà tiẹ̀ náà leléyìí tó ní wọ́n fẹ́ pa òun o, wọ́n ń búlé òun káàkiri o, wọ́n ń tẹ́tí òun káàkiri, wọ́n fẹ́ gbẹ̀mí òun o.
ó tún bá débi wípé ó lọ sí alágbọn ó lọ competition against gbogbo àwọn tó mọ̀ wípé wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí nígbà yẹn kò mà sí nǹkan kan tí ọlọ́pàá ṣe sí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Mohbad jáde láyé o ẹ̀yin abiyamọ justice for Mohbad òun la ṣì ń wá justice for Mohbad justice for Ìmọ́lẹ̀ Alọ́ba òun la ṣì ń wá báyìí àti ìrí o ẹ tún wò ìmí ló tún ṣẹlẹ̀ yìí o ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ abiyamọ ni gbogbo wa là ń gbàdúrà pé ká jèrè ọmọ wa gbogbo wa là ń gbàdúrà pé kí ọmọ wa gbẹ̀yìn wa kọ́mọ wa má ṣọ̀kún mọ́ wa lójú ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go viral ẹ jọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe náà kí lẹ̀ ń dúró wò ẹ subscribe kájọ máa jẹ̀gbádùn ètò yìí kájọ máa jẹ̀gbádùn gbogbo information tí n bá mú wá sórí ètò yìí now information Sinoliski and Naira Marley tí wọ́n fẹ́ gbẹ̀mí Lismart òun mo tún ní kí n mú wá fún yín bí ti Mohbad náà ṣe ṣẹlẹ̀ lélẹ́yìí o tí gbogbo wa tá a fojú commonize ẹ̀ ẹ̀yin ọlọ́pàá kí lẹ̀ tún dúró ṣe ẹ jọ̀ọ́ ẹ bá wa pe Naira Marley àti Sinoliski ẹ bá wa invite wọn sí àgọ́ yín ẹ bá wa fi ọ̀rọ̀ wọn lẹ́nu wò pẹ̀lú Lismart náà kẹ́ ẹ béèrè lọ́wọ́ gbogbo wọn kí ló fà á gbọ́dọ̀ tún wá eléyìí tí o justice for Mohbad òun la ṣì ń wá tá àti ìrí o wọn ò gbọ́dọ̀ tún gbẹ̀mí Lismart wọn ò gbọ́dọ̀ tún gbẹ̀mí ẹ o àwọn ò mọ nǹkan tó wà láàrin wọn a ò dẹ̀ fẹ́ mọ̀ whatever tó bá wà láàrin wọn bíi kẹ́mi sọnù kọ́ là ń fẹ́ a ní ká máa ṣe bí ìkómọ ká máa ṣe bí freedom ká máa ṣe bí ìgbéyàwó ká máa sílé ká máa celebrate mọ́tò nǹkan tá à ń gbàdúrà ní ìlú Nàìjíríà wa yìí nìyẹn kò ń ṣe bí ká máa gbẹ̀mí ọ̀dọ́ ká máa gbẹ̀mí àwọn ògo ọ̀la a ò fẹ́ yẹn ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹnu ti ń kùn yín jù kódà ìkànnà àwọn olólùfẹ́ mi tó tẹ̀ tó fi tó mi létí tí mo tẹ̀ ń sọ fún mo ní ó yẹ kí bàbá yìí tètè lọ rìpọ́ọ̀tù ni ó ní tó bá rìpọ́ọ̀tù náà ńkọ́ ṣé Mohbad ò rìpọ́ọ̀tù nígbà títí ẹ̀ ṣé àwọn ọlọ́pàá tó ń gba wáìnì tó ń gba ṣékìlì change kí lẹ́fídẹ́ǹsì pé tó bá lọ rìpọ́ọ̀tù wọ́n máa lísìn sí kàyín májì èèyàn ọlọ́pàá wa ẹwọ ẹnu àtẹ tó fi ń lù yìí bẹ́ẹ̀ kéde nìyí mo mọ̀ kẹ́yìn ọlọ́pàá èyí tó ń ṣiṣẹ́ wà nù yín èyí tó ń ṣiṣẹ́ dáadáa ó wà nù yín omi ló pọ̀ jọ kà lọ ókè náà ṣé ń gbà tọmọṣẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ dé stage kan tọrọ wá dọ́dọ̀ ọ̀gá lókè tí ọ̀gá sọ pé order from above gbàgbé iṣẹ́ yẹn kí lẹ expect pọmọṣẹ́ máa ṣe a ní mo rí ní ọ̀rẹ́ ọlọ́pàá kan sẹ́ẹ̀ tó ń sọ fún mi wípé àìmọye ìgbà táwọn máa fẹ́ carry a good operation tọ́gá wọn máa sọ pé ẹ gbàgbé iṣẹ́ yẹn order from above ṣe ti rí ṣé ọlọ́pàá tó fẹ́ ṣiṣẹ́ gidi tọ́gá ẹ̀ sọ fún pé order from above kí lẹ expect kó máa ṣe ó dẹ̀ sọ fún mi ó ní àwọn tó bá ṣagídí nínú àwọn tó fẹ́ fagídí ṣe iṣẹ́ yẹn ó ní wọ́n máa ń fún wọn ní automatic promotion ni kí ni ìtumọ̀ automatic promotion yẹn wọ́n máa gbé ẹ kúrò láàrin ìlú wọ́n máa gbé ẹ lọ sínú abúlé inú abúlé ibi tó ti ní ríṣẹ́ ṣe kódà ibi tó tiẹ̀ ti ní rí $1 ó ní torí ẹ̀ lòjì máa ń fà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ti sọ pé order from above pápẹ́ ti mọ́ wọn lọ́wọ́ kò sí nǹkan táwọn fẹ́ ṣe ẹ lólùfẹ́ mi ẹjọ́ àní ẹ̀nu rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ ọ̀rọ̀ Sinoliski àti Naira Marley tó fẹ́ gbẹ̀mí Lismart ẹjọ́ ẹ má jẹ́ ká fojú kékeré wo ọ̀rọ̀ yìí o ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ bá mi share fídíò yìí kó go viral kí àwọn òbí kan lè jàǹfààní ẹ̀ kó ní kálukú òbí kan lè mọ bọ́n ṣe máa kìlọ̀ fọmọ wọn and then kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ rí gbogbo ìgbà ni mo máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ fẹ́ free day ẹ fẹ́ free time mo máa dúpẹ́ lọ́wọ́ yín torí pé kí ni ẹ patronize page òun ló ń jẹ́ kẹ́ máa follow mi so ẹ̀tọ́ tèmi náà dẹ̀ ni pé kí n máa dúpẹ́ lọ́wọ́ yín kò sí iye tí mo fẹ́ gbé fún yín tó fẹ́ tó nǹkan kan wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣe mí so òun ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín tí mo ṣe ń yìn ẹ bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ lọ bá mi subscribe kẹ́ni bá mi share fídíò yìí kó go viral so kí àwọn òbí tó kù kí wọ́n lè jàǹfààní ẹ̀ fáǹfààní àwọn tí wọ́n ti gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ wọ́n ti fẹ́ gbẹ̀mí Lismart o Naira Marley àti Sinoliski àmọ́ nǹkan tó tún dà wọ́n pọ̀ o bóyá lórí ọ̀rọ̀ kéèsì Mohbad yìí náà ni o I don't know ẹjọ́ ẹ̀yin lólùfẹ́ mi àní rí jù báyìí lọ mo tún follow fídíò yẹn mo dẹ̀
gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo ń follow ọ̀rọ̀ yẹn mo ń ṣe follow up ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin sákàn máa bá mi share ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa bá mi subscribe kálẹ̀ tó máa jẹ̀gbádùn ètò yìí lọ mo ń follow ẹ̀ any information tí n bá tún gbọ́ lórí issue yìí mi ò ní hesitate láti mú wá fún yín mo mọ̀ wípé níbi tí ọ̀rọ̀ yìí gbé dé ẹnu ti ń kun àwọn ọlọ́pàá náà ẹnu ti ń kun wọn mo dẹ̀ mọ̀ wípé àwọn ọlọ́pàá náà wọ́n máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ gbogbo àwọn tẹ́ ẹ bá assign sí orí kéèsì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àtún gbọ́dọ̀ sọ ẹ̀mí nù mọ́ ẹ jọ̀ọ́ mo mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá ẹ̀ ń ṣiṣẹ́ gidi mo ń sọ mo tún tún sọ àwọn ọlọ́pàá gidi wà síbẹ̀ àwọn náà bímọ abiyamọ náà wọn ọlọ́pàá náà ọkùnrin wọn abiyamọ obìnrin wọn abiyamọ àwọn náà bímọ àwọn náà lè gbàdúrà pé káwọn fojú sunkún ọmọ ẹ̀ṣọ́ aláàbò ìlú dẹ̀ ni a pe àwọn ọlọ́pàá àwọn náà dẹ̀ ló yẹ kí àwọn èèyàn ká máa lọ sọ́bà tí àwọn ọ̀daràn yìí tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ìkan náà olólùfẹ́ mi kò tẹ̀ tún pè mí ó tún sọ fún mi pé ṣé ẹ mọ̀ wípé Naira Marley tá à ń sọ̀rọ̀ èyí àwọn ìjọba ló ń bá ṣiṣẹ́ àwọn olóṣèlú ló ń bá ṣiṣẹ́ mo ní ṣé lóòótọ́ àbẹ́rẹ́ ó tún jẹ́ kó yé mi débi pé òun wo fídíò Naira Marley kan òun pẹ̀lú #1 citizen Lagos State wọ́n jọ wà nínú sitting room wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń dáìnì wọ́n jọ ń wáìnì pé kí ni irú ọmọ kékeré yẹn tó ní í ṣe pẹ̀lú the whole governor of Lagos State mo ní ó lóun wo fídíò yẹn ó ní òun ò sọ pé bí àwọn kan ni wọ́n jọ ń ṣe pé ó ní bọ̀ òun rí wípé wọ́n jọ ń sọ̀rọ̀ mínì wípé Naira Marley ó close mọ́ wọn ó ló jẹ́ kó òun wò wípé ó dàbí ẹni wípé Naira Marley ó ní nǹkan tó gbójúlé tó fi ń hu gbogbo ìwà tó ń hu yìí now tí Mohbad ò tí ì kó lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wà nú ọ̀rọ̀ Mohbad àwọn náà kọ́kọ́ ń dènà de Mohbad káàkiri àwọn náà kọ́kọ́ ń fìyà jẹ nígbà tí Mohbad sọ wípé òun fẹ́ kúrò ní Marlians house kó tó di wípé ó kan Sam Larry nígbà yẹn náà tó ń dènà de káàkiri tó ń sàn nà tó ń ṣe gbogbo ẹ̀ tí Mohbad fi lọ sí police station ní Alágbọ̀ngbà yẹn tó fi lọ competition against wọn àmàrí nǹkan kan tó ti di ẹ̀ jáde títí wọ́n fi gbẹ̀mí ọmọdé yìí ó ní kí ni evidence pé tí Lismart náà bá lọ report kí ni evidence wípé wọ́n máa listen sí but èmi wá ti mọ̀ débi pé níbi tí ọ̀rọ̀ yìí gbé dé dúró nísìn ẹnu ti ń kun àwọn ọlọ́pàá gan báyìí nísìn bóyá eléyìí á jẹ́ kí wọ́n ṣiṣẹ́ dáadáa lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn torí tí wọn ò bá tún ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ eléyìí náà tí nǹkan kan bá tún padà ṣe bọ̀bọ̀ yìí torí mo mọ̀ wípé àwọn tó sì ń lé bọ̀bọ̀ yìí wọn ò tí dẹ̀yìn lẹ́yìn ẹ̀ èmi mọ̀ pé wọn ò tí dẹ̀yìn tí nǹkan kan bá tún padà ṣe bọ̀bọ̀ yìí ẹ̀yin ìjọba ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ di second EndSARS o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ di second EndSARS o tí àwọn YouTube tán bá ya jáde ẹ̀yin ìjọba apá yóò ní ká o apá yóò ní ká o ṣe rí i pé à ń pariwo lọ́tún à ń pariwo lọ́sìn báyìí sìn kẹ́ ẹ dá wa lóhùn sìn kẹ́ ẹ bá wa kẹ́ ẹ bá wa jáwé olúfimọ́ sí gbogbo bí àwọn èèyàn bọ́kàn ṣe ń gbẹ̀mí èèyàn anyhow nílùú tó lọ́ba tó níjòyè nílùú tó lófin Nàìjíríà nìkan láti rí pé a lófin kò wúlò fún wa a lófin kò wúlò fún wa kí wá láǹfààní òfin tá a ní tí ò wúlò fún wa ẹ̀yin olórí wa ẹ̀yin ìjọba ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ náà ṣé tá a bá tún fi bẹ́ẹ̀ mú ẹ̀mí eléyìí lọ́sìn tá a la tún mọ̀ tó máa kàn ṣé mọ̀ pé ohun tá à ń sọ lórí ti Mohbad náà lélẹ́yìí pé tá a bá tètè gba justice lórí Mohbad yìí àwọn tó ń hùwà yìí wọn ò ní jáwọ́ ẹ̀rí àti ìkòfálẹ̀ ìfà tí ń ṣe ọ̀rọ̀ Mohbad ò tí ì die down the same channel tí ọ̀rọ̀ Mohbad gbà wá tó fi jáde láyé òun náà ni ti Lismart náà tún gbà wá yìí sí yìí o tá a bá tún dákẹ́ náà tí wọ́n tún lè ṣe bẹ́ẹ̀ nísìnyí kọ́ gbẹ̀mí Lismart tala túmọ̀ tó tún target bá a ṣe ń sọ́ngbà yẹn nìyẹn o pé àmẹ́ni tó ń target now Lismart ló tún kọ̀ báyìí sí lẹ́yìn Lismart tala túmọ̀ tó tún máa tún kàn àwọn pípù yìí wọ́n kàn ń hùwà pé kò sẹ́ni tó máa mú àwọn wọ́n dẹ̀ ń dojú ti àwọn ìjọba wọ́n ń dojú ti àwọn ọlọ́pàá because inú ìlú tí ọlọ́pàá bá wà tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ojú wo lẹ fẹ́ kó máa fi wo àwọn ọlọ́pàá
wọ́n náà wọn ọlọ́pàá wọn ọmọọṣẹ́ wọn níṣẹ́ wọ́n ní bóyá wọn gan ni wọ́n jọ ń ṣe àbáwọn gan ni wọ́n rán wọn níṣẹ́ kò sí nǹkan tó ní máa sọ ìgbésẹ̀ àwọn ọlọ́pàá tán ẹ̀yin ọlọ́pàá ẹ wẹ ara yín mọ́ níbi tọ́rọ̀ yìí gbégbédé yìí ẹ gbégbèsè lórí eléyìí ká mọ nǹkan tó wà nídìí ẹ̀ bóyá ó ní àṣírí kan tí Lee Smart fẹ́ tú lórí ọ̀rọ̀ justice for Mohbad nísìn àmọ́ bóyá torí ẹ̀ ni wọ́n ṣe ń lé káàkiri àmọ́ bóyá ọ̀rọ̀ owó ló pa wọ́n pọ̀ àmọ́ bóyá ọ̀rọ̀ ọjà ló pa wọ́n pọ̀ àmọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ mọ investigation ṣe ju àwa lọ káwa kan sọ báyìí ká broadcast ẹ̀ lórí social media òun náà nìkan tí a lè ṣe ẹ̀yin lẹ gbaṣẹ́ yìí ní ààyò ẹ̀yin lẹ jẹ́wọ́ fún náà ẹ̀yin lẹ dámájẹ̀mú fún Nàìjíríà pé ẹ máa dáàbò bo àwọn citizen Naija àwọn citizen Naija náà dẹ̀ ni wọ́n mú bẹ́ẹ̀ ni tó mú ẹran yìí ẹ jọ ẹ̀yin lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook a ò ní èrè jù báyìí lọ lórí ọ̀rọ̀ Naira Marley and Snowlisky tó fẹ́ gbẹ̀mí Lee Smart tí n bá tún gbọ́ any information kan lẹ́yìn lórí ọ̀rọ̀ yìí tó tún wà tangible máa tún wá fi tó yín létí ẹ ṣe gan-an lólùfẹ́ mi ẹ ò ní rí ohun gbé sọnù bí òṣèbí ọmọ èmi ọmọ yín náà ní Ẹlẹ́ẹ̀lẹ́ Global stay blessed ire o.